Mo kí yín gbogbo ẹ̀yin ọmọlúàbí ní ilẹ̀ Yorùbá. Mo tún kí yín pé kú dédé wòyí. Àlàáfíà kọ́ mo bá yín bí. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ti sùn. Ṣùgbọ́n lákòókò tẹ́ ẹ bá jí, tẹ́ ẹ bá lórí ọ̀fẹ́ àti wo fídíò tí mò ń ṣe yìí, àtẹ̀yin tí ẹ tí ì sùn, bí iṣẹ́ kan lẹ ń ṣe lọ́wọ́ tí ò fún yín lórí ọ̀fẹ́ àti bí iṣẹ́ kan lẹ ń ṣe tí ò tí fún yín lórí ọ̀fẹ́ àti wo. Gbogbo ọmọ Yorùbá, òmìnira wa, òmìnira wa ni òmìnira ìran ọmọ aládé ní irú àkókò yìí ó ṣe kókó. Àkókò yìí gan la nílò òmìnira wa tójú gbogbo wa ti là. Tán bá tiẹ̀ ń sọ fún wa lánàá pé àwọn kan ń parọ́ ni, ẹ má dá wọn lóhùn. Lágbájá ni ò lè ṣe, tàmẹ̀dún máa ṣe, àti wá rí ìsìn pé ara òrókùn ara òró ẹdìyẹ. Yorùbá wí pé ọjà tí ènìyàn bá ń ṣe tàbí òwò tí ènìyàn bá kóra rẹ̀ bọ̀ tó ń ṣe tí ò lérè inú, ènìyàn máa ń jáwọ́ nínú òwò bẹ́ẹ̀ ni. Ìlú tí ènìyàn bá ń gbé tí ò ní àlàáfíà, irú ìlú bẹ́ẹ̀ ènìyàn máa ń fi irú ìlú bẹ́ẹ̀ lẹ̀ ni. Mo kí yín ẹ kú dédé wòyí. Mo kọ́mọdé mo kágbà, mo kóyún inú mo kẹ́ṣẹ́ ìdí, mo kọ́ba aládé, mo kí àwọn àgbààgbà lórúkọ bàbá Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè Àrólé Awólọ́wọ̀. Bàbá mi kó ìkíni dá, you are welcome. Taofik Mudashiru Ọlámi Arówólò, àánú Ọlọ́run yóò gbà wá kó nínú ìgbèkùn tá a wà. Mo ní mo kí yín lórúkọ bàbá Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè Àrólé Awólọ́wọ̀. Bàbá tó ṣe é fi yan gàn láwùjọ àwọn bàbá. Bàbá tó sọ wípé ìran Yorùbá gbẹ́dọ̀ kúrò nínú ìgbèkùn. Mo tún kí yín lórúkọ olóyè Ṣí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà kàkàkí Olódùmarè, ìránṣẹ́ Ọlọ́run alààyè tó wí bẹ́ẹ̀ tó ṣe bẹ́ẹ̀. Ẹgbọ́n náà ẹ̀yin ọmọ Yorùbá, tá a bá bímọ lọ́mọ ọdún méjì tí irú ọmọ bẹ́ẹ̀ ò bá rákòrò, ká tètè mọ̀ wípé eré ń bẹ lẹ́sẹ̀ wa ni. Ká má wá sọ ọmọ 60 ọdún ó lé 4 tí ò lè pe bàbá. Ẹ jẹ́ bí yín léèrè náà gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, oore wo ni Nàìjíríà ṣe fún wa gan-an? Àǹfààní wo la jẹ nínú Nàìjíríà? Ìbéèrè tí mo ti ń béèrè látọjọ́ yìí tí ò sẹ́nikẹ́ni tó lè dá mi lóhùn. Bí ó yẹ you are welcome. A country tí ò lè fún àwọn ènìyàn wọn ní iná, tí gbogbo wa ń gbé nínú òkùnkùn bírímù bírímù, táwa kan dẹ̀ ń fi òkùnkùn ṣàyọ̀ọ́yọ̀. Orílẹ̀-èdè tí gbògo lọ́wọ́ ológo, orílẹ̀-èdè tí gbọ́nrẹ́ dànù lọ́wọ́ oníre ní Nàìjíríà. Gbogbo àwọn tó ń tẹ̀yìn wípé not worry, Nigeria will still work, àríjẹ ní mọ̀dàrú ni wọ́n. Mo ṣe program kan, àwọn bàbá yẹn ní ẹ fà àwọn ọ̀dọ́ lẹ̀. No! Ẹ jẹ́ àyà máa gbàdúrà Nàìjíríà máa dá. No! Àwọn kan ti gbàdúrà yẹn ṣáájú àwa náà bá wọn gbà á. Mi ò lè gbàgbé 1990, 1991, 1993 orí òkè ní lórí àpáta gbígbóná. Ọmọ 1990 mà ti bímọ tán nílé ọkọ Yorùbá.
ẹ wá wo àwọn tẹ́ ẹ fi ṣe olórí kẹ́ ẹ lè mọ̀ pé dandan a gbẹ́dọ̀ padà sí orísun wa. ẹyẹ kan ń bẹ lóko táwọn bàbá wa ní pé kò síbi tó dàbí ilé lẹyẹyẹ máa ń ké pé bàbá jẹ lọ títí ká padà wálé. Nigeria is not our home. This is time to fight for our freedom. Ẹ jẹ́ kí n fún yín lápẹẹrẹ mẹ́ta. Ohun tó jẹ́ gbé mi wá ní wákàtí mo jókòó, ibi tí mo jókòó sí náà ni tí mo ń rò. Omi yẹn fẹ́ lè máa bọ́ lójú mi. Kẹ́ lè mọ̀ wípé Nàìjíríà yìí ṣe bí ìsinmi fún ìran Yorùbá. Ọlọ́run tó dá ayé àti ọ̀run gan ò mọ̀ nǹkan kan nípa Nàìjíríà. Bí pásítọ̀ ṣe pọ̀ rẹpẹtẹ nílẹ̀ Nàìjíríà àti nílẹ̀ Yorùbá, ṣó yẹ ká jìyà? Àìmọye àfáà, àìmọye sheik, pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe orí ikọ̀ náà ní gbogbo ẹ̀ ń já sí. It is because God did not recognize Nigeria. Ìlú apààyàn tí ń bá ṣe Olúwa jẹ́ ni. Sáǹpù àkọ́kọ́, bàbá kan pè mí lénìí, ó ní we the Yoruba we are in big mess. Bàbá yẹn lóun ti gbé Wàgàdúgùrí ní Burkina Faso. Tán bá ní ilé ìjà, ilé ìpọ́njú, desert area ní Wàgàdúgù. Ṣùgbọ́n nígbà tí ọmọ 31 years gbàjọba lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó ṣe drama tó yìí ṣe kò tí yẹ ṣó ti pọ́dún méjì, ṣó ti pọ́dún kan, tó ní kí àwọn France kan kó ẹ̀kọ́ àdùn yìí get out. France tí àwọn Burkina Faso lé dànù, tí ayé wọn bẹ̀rẹ̀ sí rí ojú, táyé wọn bẹ̀rẹ̀ sí rí ààyè, táwọn náà wọ́n ṣẹ̀ wá rí wípé lóòótọ́ ìgbé ayé ẹrú làwọn gbé tẹ́lẹ̀. France ní bàbá wa Tinubu wà now tó negotiate pẹ̀lú wọn bí ó ṣe máa báyé Yorùbá jẹ́, bí wọ́n ṣe máa kó ọrọ̀ ajé wa lọ sọ́hun. France failed in Burkina Faso. The Nigeria want to embrace France kán lè rí owó máa yá. Ẹjẹ́ bí yín léèrè gbogbo owó tí Nàìjíríà yá, àǹfààní ẹ̀dà lára wa. The Mali, bàbá yẹn lóhun tún lórí ọ̀fẹ́ náà tún gbé ní Mali rí. Mali máa lè France kúrò lórí ilẹ̀ wọn pé ẹgbẹ́ ilé ìtẹ̀kọ́ ọrọ̀ ajé wa tó. Ohun gbogbo tó yẹ ká máa fi ṣe agbára káwa máa jẹ ká máa gbáyìn. Get out of our land. Àwọn tí Mali lé dànù, àwọn ni Tinubu tún lọ embrace. The opportunity tí tán bá lé yín ní Burkina Faso, tán lé yín ní Mali, ẹ̀yẹn máa bọ̀ lọ́dọ̀ wa. Kí ni ìpàdé ọlọ́jà pẹ̀lú asínwín? Gbogbo wa la mọ̀ ìgbé ayé tí France ń fi àwọn kọ́ńtì méjì tí mo dárúkọ yẹ. Kí má wá sọ Niger Republic tó jẹ́ pé ọ̀sán kan orúkọ náà lé France kúrò lọ́dọ̀ wọn. The latest news tó ṣe tó jáde, mo wá gbọ́ pé Chad àwọn náà wá sọ fún France pé ìtẹ̀ṣe lọ́dọ̀ wa ó tó gẹ́, kẹrù ẹ máa lọ. Àwọn tí àwọn yẹn ń lé dànù ní àwọn Tinubu government, Nigeria mentality, Nigeria destroyer. Náà wá embrace wọn pé ẹ máa bọ̀. Ẹ̀ẹ́dẹ̀já jókòó káwá wò pé ta ló máa forí fa.
tí wọ́n bá wà lọ́dọ̀ wa ń bí báyìí àwa la máa jẹ́ gádínà wọn, àwa la máa jẹ́ dírẹ́bà wọn, àwa la máa jẹ́ kúkú wọn, àwa la máa jẹ́ dìgẹ́tìmà wọn. Tá bá tún wá lọ sọ́dọ̀ wọn sílùú wọn àtúmọ̀ sí wọn. Bàbá yẹn ní nígbà tí àwọn Burkina Faso tán lé wọn dànù òun tún lórí ọ̀fẹ́ lákòótú lọ wòran lòun á wò pé wáò Burkina Faso lè rí báyìí, ṣé Mali lè rí báyìí, ṣé Niger lè ní ìfọ̀kànbalẹ̀ báyìí. Ó ló ń ṣe wàá mọ̀ wípé lóòótọ́ lódodo kò sí tó dàbí nǹkan tó ń pè ní òmìnira, pé àwọn Burkina Faso Mali Niger ṣe wà ní òmìnira ni. Àwọn tó ń kó àwọn yẹn nígbèkùn àwọn ní bàbá wa Bọ́lá Ahmed Tinubu ń dá agbádá sí lọ́rùn pé ẹ máa bọ̀, Yoruba land will occupy you. Àánú wa ṣe mí lọ́pọ̀lọpọ̀. Àánú wa ṣe mí lọ́pọ̀lọpọ̀. If you fail to embrace our freedom, ní àkókò yìí ló yẹ ká dìde. Let us reject Nigeria totally. Orílẹ̀-èdè tí ó lè fún wa lómi, orílẹ̀-èdè tí ó lè fún wa níná, orílẹ̀-èdè tí wọ́n ní rìbánárì tí rìbánárì wọn ò ṣiṣẹ́ tó jẹ́ pé ìjọba kò sí ìjọba tó débẹ̀ tí ó àwọ́dù rìbánárì tàbí ẹ̀rí ṣe ara wọn. Yorùbá kò sí ní tó dàbí òmìnira o. Iṣẹ́ èmi àti ẹ̀yin ni to say no to the Nigeria. Ni mo ṣe ń pariwo pé ẹja mú ìbẹ̀rù kúrò. Ẹ wá àwọn ọmọ Ìgbò. We can do more than that. We have a 90 years old father that believe in freedom of Yoruba land. And we have a young man, a billionaire man, believe that Yoruba must free. Ìgbé ayé ẹrú là ń gbé. Oko ẹrú Fúlàní la wà. Àkókò rèé. If Chad can reject France, we the Yoruba, we can reject Nigeria. Tí Burkina Faso bá lè lé France dànù, àwa náà lè ṣe bẹ́ẹ̀. Mo ṣe máa ń sọ pé ìkáwọ́ lásọ̀ tẹ́nítẹ́ní. Ẹ já dìde. Let us forget about this old man. Àwọn àgbà àríjẹ ní mọ̀dàrú. Ìbú wọn yìí tó wọ́n bú o. But ìkà ni wọ́n. Ìkà. Àwa mẹ̀kúnnù. Ẹ jẹ́ ají lójú oorun wa. Wọ́n ń ṣe ọ̀rẹ́ wa, ọ̀tá wa ni wọ́n. Wọ́n ń ṣe ọ̀rẹ́ wa, ọ̀tá wa ni wọ́n. Owó tán yá ní World Bank kí náà fi ń ṣe àpapínì. Gbogbo góòdì wa tí wọ́n wà kí náà fi ń ṣe àpò ara wọn ló lọ. Ẹ má gbàgbé àwọn bàbá tó nífẹ̀ẹ́ ìran wọn lánàá. Àwọn bàbá tó nífẹ̀ẹ́ ìran wọn lánàá. They can do undo to make the Yoruba survive. Bàbá mi kan náà tó sọ fún mi lénìí kẹ́ lè mọ̀ pé ọ̀dájú ni wọ́n. Ènìyàn kan sọ wípé torí pé àdúgbò kan ò dìbò fún òun, òjò wá ń rọ̀ wá gbé ọmọ lọ́wọ́ wá ní wọ́n ṣe bẹ̀rẹ̀. Òjò yẹn dẹ̀ gbé, àgbàrá yẹn dẹ̀ gbé ọmọ yẹn lọ. Wọ́n dẹ̀ ń pera wọn láàgbà, òun náà dẹ̀ ti wá ń pera ẹ̀ ní àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá lónìí. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó jẹ́ pé business ẹ̀yọkan tó ní ní Nàìjíríà tó ní ní ìlú ẹ̀ ní ò fẹ́ dárúkọ ìlú ẹ̀ ní torí wọ́n ti ní kábàbù wọn kò kọjá bábẹ́ sàlóhùn. Àkókò rẹ̀ fún ìran Yorùbá láti dìde.
My brother, we can do it. God is our side. We need our freedom. Don't believe in Bola Ahmed Tinubu. He cannot do anything. Please don't believe in all the governor. They are good there to enrich their own pocket. Mo ní àpẹẹrẹ àwọn gómìnà méjì ní Èkìtì wa yìí. Gbàrà tó ti gbé ipò wọn lẹ̀ ni wọ́n àti gbóòórùn wọn lẹ́kìtì ń bí báyìí. Ìjọ tẹ́ bá máa rí wọn lẹ́kìtì wọn wá ṣe pátì ni. Ilé iṣẹ́ tó ti ń ṣe pure water lásán wọn ní. Ekiti was one of the poorest states in Nigeria. And Ekiti state that is the poorest state make them become a billionaire. Yoruba, wake up. Let us fight for our freedom. Ẹ padà lẹ́yìn wọn, irọ́ ni wọ́n, àtúrọ́tà ni wọ́n. Ẹ mú ìbẹ̀rù kúrò. Ẹ̀yin àgbà lẹ sọ wípé mi ò lè kú, mi ò fẹ́ kú, kò ní joyè ilé bàbá ẹ̀. Ó ti wá dojú ẹ̀ o. Ìbéèrè tí mo wá ń béèrè ni o, ó ti wá dojú ẹ̀. Ṣé Ìgbò àwa máa lọ? Ẹ̀yin Yorùbá wá dúró. Tọ́lọ́run ò dá wa mọ́ yà. Tọ́lọ́run ò pé títí wá ń yà. No. Ọlọ́run ò pé títí wá ń yà àtọ̀. Ni mo fi pè ẹ̀yin ọ̀dọ́ àtẹ̀yin abiyamọ ilẹ̀ Yorùbá pé ìgbé ayé ìnira tá à ń gbé nínú Nàìjíríà yìí ó tó gẹ́. Ẹ lọ fi Burkina Faso ṣe sample. Tẹ́ẹ̀fì máa mọ̀ pé Nàìjíríà ò lè wọ́ọ̀kì mọ́. Ẹ lọ sí Mali. Lẹ́fí máa mọ̀ pé Nàìjíríà ò lè wọ́ọ̀kì mọ́. Niger Republic àti Chad òkè orí wa náà wà. Tẹ́ẹ̀fí máa mọ̀ pé that country called Nigeria kò lè wọ́ọ̀kì mọ́. Mo ń wo kankan láìpẹ́ yìí. Ẹni yẹn sẹ́ndì ẹ̀ mo ní ẹ gbà mí. Mo fẹ́ wá ní o kẹ́bí ẹ̀ máa get out shattered France orí wọ́n ṣe sẹ́ndì ẹ̀ sí mi ni. Get out shattered France òun lẹ̀ wò yìí. We can do it. Tí Burkina Faso bá rí wípé France ló wà nídìí àwọn olórí burúkú àgbà àyà tí ń di àjẹwọ́ tó léwà dànù. We know our own enemy. We know that great British, the British don't want Yoruba to survive. Ẹ lọ wo àkọsẹ̀jáyé Nàìjíríà from the beginning. Ẹ mọ̀ pé British adánilóró ni wọ́n, ọ̀tá Yorùbá ni wọ́n, ìkà náà jẹ́ fún ìran Yorùbá. Ìṣódà tó ń rere kan ò lè tọ̀dọ̀ wọn jáde sí ìran Yorùbá. This is time to fight for our òmìnira. We need it o. We need it. Bàbá yẹn wá sọ fún mi ó ní ìkànnì náà àwọn ọmọ mi. Bàbá yẹn àgbàlagbà ní 78 years. Lẹ́yìn ní ìkànnì lára àwọn ọmọ òun. Ó ní wá jókòó wá jọ ń sọ̀rọ̀ ló wá ní dáàdì. Tó ń bá ti wo yunifásitì kọ́ọ̀sì tó ń fẹ́ ṣe ní tivology. Olóòwò tẹ kọ́kọ́ wá rò lọ́bẹ̀ tivology pé that is nice. Tivology ló wá tivology ṣé lára àwọn tó ń ṣe investigation nìyẹn wà ní àbí tivology bó ń ṣe kàwé tó òun ò gbọ́ pé òun wá ní kó identify tivology course yẹ fún o wá ní sir see all this governor
tí wọ́n bá jalè tán wọ́n mọ̀mọ́ ṣe máa ń back it up tí wọ́n bá jalè tán wọ́n mọ̀mọ́ àwọn tó ń jalè yẹ gangan ní Nàìjíríà máa ń celebrate olówó ní dàdí ṣé ẹ rí Yàyà Bello ní kóòtù ni tọ́tún lọ ń bá ẹni tó yẹ kán lagi mọ́ lórí kó kú dànù oníṣòwò I want people to be celebrating too tó náà bá jalè bàbá ló wà ní hey ọmọ 15 years tó ti mọ̀ pé Nàìjíríà olè ní wọ́n ń celebrate theology all our leaders ohun tán lọ kà nílé ìwé nìyẹn theology lọ́ọ̀yà tó máa ṣẹjọ́ wọn gan ti gbó theology náà ló náà lọ rí ìdí they know how to back arm robbers ẹ̀dẹ̀ wàá retí ohun rere nínú Nàìjíríà no kò lè happen àkókò rẹ̀ fún ẹ̀nà Yorùbá láti sọ pé bye bye pé ilé yá we can't continue like this àwọn kọ̀ọ̀kan ti ń rí àwọn ọ̀tá àwọn wọ́n dẹ̀ ti ń lé wọn dànù àwọn náà ti ń kọrin pé àwa àti ìdààmú ayapa this is time for the Yoruba to sing the same song say no to Nigeria ẹ má retí ohun tó dára o ẹ má retí ohun tó dára àwọn bàbá Bọ́lá Ahmed Tinubu ti lọ ń fọkàn France balẹ̀ pé tán máa lé yín ní Chad tán lé yín ní Burkina Faso tán lé yín ní Mali tán lé yín ní Niger ẹ̀yin ẹ máa bọ̀ kẹ́ ẹ lè mọ̀ pé àkóbá ni pẹ̀lú ọ̀dàlẹ̀ kò sí yàtọ̀ láàrin wọn Yorùbá ẹ wake up ẹ wake up Yorùbá ẹ jíjí òdodo àǹfààní wo ni Yorùbá ti ní nínú Nàìjíríà since 1990 64 years ago kí ló ń pàtó tá a lè rí tọ́ka sí bí ó jẹ́ ikú òjijì ìdààmú ọ̀fọ̀ àkókò rẹ̀ láti jà fún òmìnira wa ẹ̀yin ọ̀dọ́ wa ẹ jẹ́ á dìde ẹ̀yin ọ̀dọ́ wa ẹ jẹ́ á dìde the mistake that our forefathers don't make we must not make it àṣìṣe àwọn bàbá wa we must not repeat it this is time for Yoruba to leave Nigeria to reject Nigeria to say no to Nigeria to say no to it 5 litre of engine oil nígbà kan 8,000 naira kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó di 12,000 naira today is 26,000 naira a litre tá a rà ní 400 5,500 Yorùbá àkókò rẹ̀ láti dìde kúrò nínú ìgbèkùn láwa o èmi àtẹ̀yin la máa gbára wa nínú ìgbèkùn yẹn o ẹ̀yin ọ̀dọ́ àwa ti rìn láti rí bàbá tó advice ọmọ ẹ̀ pé he must engage in yahoo ṣé kò fẹ́ kóhun ó jẹ oúnjẹ ọmọ ni that is Nigeria for you tí bàbá lọ sọ́jà tó ní òun lọ gba owó cooperative láti ra laptop fún ẹ torí pé òun tètè fẹ́ jẹ oúnjẹ ọmọ kò rí bẹ́ẹ̀ nígbà ayé àwọn bàbá wa kò rí bẹ́ẹ̀ nígbà ayé Awólọ́wọ̀ that is Nigeria for you èrèdí tí àwa fi sọ ní yẹ pé ṣé Yorùbá ní ọjọ́ ọ̀la nínú Nàìjíríà and the answer is no ẹ lè rí gbogbo ọmọ wọn kankan ní Nàìjíríà mọ́ they know
wọ́n ti mọ̀ pé Nàìjíríà yìí ṣe orílẹ̀-èdè. Nàìjíríà is a business empire to them. Kán mú owó kan lọ fẹ́ra lé ní London ní l'Amẹ́ríkà ní France ni. Àwa tálákà ní ẹja dìde, we can do it. Ẹ padà lẹ́yìn wọn, they did not have anything to offer you. Ẹ mú ìbẹ̀rù kúrò, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀yìn. Kí ìran Yorùbá má bàa parun, ká má bàa di ẹrú Fúlàní. Mo tún wo fídíò tọmọbìnrin yẹn ṣe láàárọ̀. Tí bá ti wo màá tún ní wow. The Fulani have already succeeded in North. Wọ́n ti take over bẹ̀. Wọ́n ti wá fèsì ọ̀dọ̀ wa. We must not allow them to happen. Àkókò rẹ̀ fún mi àtẹ̀yìn láti dìde o. The great Yoruba youth, the great abiyamọ of Yoruba, the great akíkanjú ọmọ Yorùbá. This is time for us to say no to the Fulani in our land. This is time for us to say no to the Nigeria mentality. We don't want to have anything with Nigeria anymore. Ẹ sọ fún bàbá Tinubu, ẹ̀yin tẹ́ ẹ mọ̀ wọ́n, tẹ́ ẹ súnmọ́ wọn dáadáa. Ṣé ló yẹ kó korúkọ ẹ̀ síbi tí ìran Yorùbá ò ti ní gbàgbé láéláé? That we will remember him as we remember Jeremiah Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Ìgbèkùn, ọdẹ ìgbèkùn tó ń ṣe ńlẹ̀ fún ìran Yorùbá yìí, ìran Yorùbá ò ní kó sí. We are going. Ká sùn láyọ̀. Ẹ má gbàgbé láti subscribe sórí YouTube Baba Ekiti, Baba Ekiti TV. Yorùbá ẹ jẹ́ á jí o. Kò sí ní tó dàbí òmìnira o. Bàbá yẹn ń ròyìn Burkina Faso fún mi. Ó ròyìn Mali, Niger tó wà lókè orí wa. Tó jẹ́ pé owó Nàìjíríà ni Buhari fi ń bọ́ wa nígbà tí Buhari wà bẹ̀. Let me give you one example kí n tó máa lọ. Tẹ́lẹ̀ majority àwọn mọ́tò dílà ìran Yorùbá, Igbo, Benin Republic ní Kútọ́nù náà ti lọ ra mọ́tò. But today, wọ́n máa fi wá ṣe yẹ̀yẹ́ ní àwọn Kútọ́nù. Wọ́n ní Nàìjíríà ti bàjẹ́ towótowó. 1,000 naira Nàìjíríà. Wàá fi gba 250 naira. 1,000 Nàìjíríà is equal to 257. Yorùbá ẹ jí. Orílẹ̀-èdè tí ń wa ògo wa sẹ́yìn. Orílẹ̀-èdè tí ò jẹ́ kí ògo wa ó tẹ̀ wá lọ́wọ́. Orílẹ̀-èdè tí ń jẹ́ kí ènìyàn oríire tí ò jẹ́ kí ire ènìyàn wúlò fún yàn ní Nàìjíríà. From number 1 to number last. Yorùbá ẹ jí. Àkókò rẹ̀ láti padà sí orísun wa. Ẹ ṣé púpọ̀.